ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú ibi tí a bá àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba nínú Al-Qur'an, ibi tí a ti dúró Suratul Ma'idah, áyà tí a ti dúró ọ̀nà ni áyà 58, áyà 59 ibẹ̀ náà láti máa tẹ̀síwájú insha Allah ta'ala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul ya ahlal kitab hal tanqimuna minna illa an amanna billah wama unzila ilayna wama unzila min qabl wa anna aktharakum fasiqun. قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. آية 59 àti آية 60 ọ̀nà ni a máa gbéyẹ̀wò insha Allah. Tí a bá wọ ayẹ ilé tí a ké lánàá, Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ṣàlàyé fún wa, ó sì ń kìlọ̀ fún wa pé ká má mú gbogbo àwọn tí wọ́n bá sọ ẹ̀sìn Ọlọ́run, tí wọ́n bá sọ di awẹ́wà, àwọn tí wọ́n bá fi ọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ tán fi mú ẹ̀sìn Ọlọ́run. Ó ń bẹ nínú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ mùnáfìkì. Nínú àwọn ilé ilẹ̀ mọ̀ arásà táwọn èèyàn máa ń dá, ẹlòmí lè sọ pé àkànpọ̀ irun lọ́jọ́ Ọlọ́run lójú. Ẹ̀rìpò ń bẹ nínú ọ̀rọ̀ tí Yorùbá máa sọ pé àkànpọ̀ irun lọ́jọ́ Ọlọ́run lójú. Irú gbólóhùn báyìí ìfọwọ́yẹpẹrẹ mú ẹ̀sìn Allah subhanahu wa ta'ala. Àkọ́kọ́ náà lọ́mà kò sí tó jọ Ọlọ́run lójú, àfi nǹkan tó bá wu Ọlọ́run pé mo yọ́nú sí. Kò sí bó kírun bó ṣe yẹ kó kí gan, kò jọ Ọlọ́run lójú, torí pé kò lé nǹkan kan kún nínú ọlá rẹ̀, kò sì ní kí àlàárà sí Ọlọ́run kó gbà èsì. Ló jẹ́ pé ta bá kírun tán, ẹ̀rì pé tàbá ti sálámà, nǹkan àkọ́kọ́ tó àkọ́kọ́ mọ́ sí kí ní o astaghfirullah, astaghfirullah, astaghfirullah. Ìyẹn túmọ̀ sí wípé bó ti wulẹ̀ ká mọ̀ ṣe tó, àṣẹ ètò yóò wà mẹ́. Bó ti wulẹ̀ kó mọ̀rún kí tó, bó ti wulẹ̀ kó farabalẹ̀ tó, àṣẹ ètò wà mẹ́. Bó ti wulẹ̀ kó ṣe dáadáa tó, àṣẹ ètò wà mẹ́. Bó ti wulẹ̀ kó gbààwẹ̀ tó, àṣẹ ètò wà mẹ́. Ìdí ni ẹ̀tọ́ jẹ́ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ni huwa a'lamu biman ittaqa, òun ló ń bẹni tó bẹ̀rù Ọlọ́run Ọba jùlọ. So látara àdílé kálọ̀mọ̀ wípé ẹ̀sìn Allah subhanahu wa ta'ala a kìí fi ọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn Ọlọ́run.
al-la'ibu wal istihza nǹkan méjèèjì yìí ọlọ́run ọba lòdì sí púpọ̀. Ọlọ́run ọba lòdì sí ká máa sọ ẹ̀sìn ọlọ́run di aré, ó lòdì sí ká máa fi ẹ̀sìn ọlọ́run ká máa fi ṣe yẹ̀yẹ́. Ìsọ ẹ̀sìn ọlọ́run di aré asàlàyé rẹ̀ fún wa lánàá. Ìtumọ̀ rẹ̀ ní kéèyàn máa ṣe Islam bó ṣe wù ú láì ní náà ní ìlànà kankan. Ẹ sì rí àmì bẹ́ẹ̀ nínú àwọn àsámọ̀ Yorùbá. Yorùbá ò ní bó ṣe wù ní làásì mọ̀lẹ́. Lẹ́fì rí pé ẹ̀dá Yorùbá Ọlọ́run kó ṣàánú. Àìmáfẹ́ ju gbogbo ara lẹ̀ fún tọ́lọ́run àti tànàbí sallallahu alayhi wa alihi wa sallam. Nínú àwọn àsámọ̀ Yorùbá ò ní ojú ìmọ̀lẹ̀ kòkó lọ́tí. Ó sọ ọmọ rẹ̀ ní Umoru Maha. Ṣé ẹ̀ pé Umoru Yorùbá gbàgbọ́ wípé oòrù ibi tán máa rọ ọtí sí ni níjọ́. Yorùbá wà fi ìyókù kún torí pé Yorùbá bàjẹ́ nǹkan yẹn. Tí Yorùbá bá ti sọ èdè kan wọ́n ó fi kankan kún ní èdè Yorùbá. Yorùbá ò ní báyìí kàsá báyìí káwòdì. Ṣé àṣà ni Lárúbáwá gbà lérò pẹ̀lú kájà? Ṣùgbọ́n Yorùbá ò ní báyìí kàsá báyìí káwòdì torí pé àṣà ìdàkejì rẹ̀ ní àwòdì. Wọ́n wà ní ojú ìmọ̀lẹ̀ òkú lọ́tí. Ó sọ ọmọ ní Umoru Maha torí pé tí oòrùn bá ti wà tán bá ti kú ọtí sínú ẹ̀ ìhá ló kù bí kọ́ọ̀bù igbá báyìí tó fi máa mú. Yorùbá tó sọ wípé ẹni tí ó bá ti bésù jẹun kí ni o síbí rẹ̀ yóò ṣe kí ni o yóò gùn. Èwo làbúrò bésù jẹun? Ó súnmọ́ kó jẹ́ bẹ́ẹ̀ náà torí pé Umoru ni ṣùgbọ́n àwọn èèyàn yóò bá gbà pé Umoru ẹni tí ó máa bá ní gbé owó ọtí wá. So ń tàbí mú jáde nínú eléyìí ó náà ni pé yóò bá bàjẹ́ máa fi ẹ̀sìn Ọlọ́run bá ṣeré. Ìfẹ́ máa ṣe ẹ̀sìn Ọlọ́run ọba bó ṣe wùyàn. Agbẹ̀sìn má fẹ́ gbòfin. Ẹ má sì mí gbọ́ kìí ṣe gbogbo Yorùbá o. Torí pé àgbọ̀rọ̀ máa generalize ṣùgbọ́n nínú nǹkan kọ̀ọ̀kan tí máa ń bẹ nínú ìṣesí. Bá ẹ wo bí ọ̀rọ̀ èèyàn kú bó ṣe di wàhálà kì í yanjú dì sìn nílẹ̀ Yorùbá. Tẹ́nìkan bá jáde láyé bó lẹ̀ ṣe ní kásìnkú di sìn kódà láàrin àwọn àfáà mi kò tí yanjú dì sìn. Wọ́n ó sì ṣèjọ́ méje, wọ́n ó ṣèjọ́ mẹ́ta, wọ́n ó pẹ̀ràn, wọ́n ó dìká, wọ́n ó dìgbà. Kódà ẹlòmíì tààrò kó yé tó bá dìjọ́ ǹtán yóò bá tó dàrú mọ́ lọ́wọ́. Lónìí tó wà ń bẹ̀ ni pé ó ti yé òun àmọ́ káyé má sọ lẹ́nu. Ẹ wá sọ fún onítọ̀ pé tọ̀ ọfọkàn balẹ̀ lórí kó jìyà Ọlọ́run ṣùgbọ́n káyé má sí kí ni o ká má sọ lẹ́nu. Gbogbo ẹnu la fi ń sọ eléyìí. O lè má lẹ́nu níbi òkú bàbá ń bàbá, ó yẹ kó lẹ́nu níbi òkú bàbá tó bí Ọlọ́run. Nínú ìbàjẹ́ tí ń bẹ́lẹ̀ Yorùbá àwọn kan nínú ẹbí ní ọmọ take decision. Wọ́n ní rárá o yàásù ọ̀lọ́gbó tẹ́ wájú ìta tí wọ́n sì sí rẹ̀ nítorí pé jọ tí bàbá ẹni tó kú ì bó ṣe fọmúlẹ̀ pàtì báyìí òun tó ń gbà rẹ̀ òun ló ń láṣẹ ju ọmọ tó bí lọ láà abàdà níbo ló ti láṣẹ ó láṣẹ lórí ti ẹ ṣùgbọ́n àwọn ọmọ tí bàbá yẹn bí wọ́n láṣẹ lórí bàbá wọn ní ṣẹ̀ríà Islam. So gbogbo àwọn nǹkan yìí ẹ túnmọ̀ rí tó mọ sẹ́kùnlẹ̀ Yorùbá ẹ túnmọ̀ ó ta bá bẹ́ẹ̀ ṣègbéyàwó bí ìkiri yóò gbáà ẹ wà nígbéyàwó mùsùlùmí ìyàwó yóò wà tún wọ aṣọ bí nẹ́ẹ̀tì gbogbo ìlàjì ọmú yóò ti fẹ́ bọ́lẹ̀ àwọn àfáà náà ní ojúkù wọn ò ní ẹ jẹ́ káwọn ó ṣe báyé ṣe é ṣe so ìdí nìyẹn tó fi jẹ́ wípé abẹ́ ibi tá a fi gbogbo nǹkan yìí sí òun náà ni al-la'ibu bidinillah èèyàn ń fẹ̀sìn Ọlọ́run èèyàn fi ń ṣe ẹni
torí gbogbo nǹkan tí ó bá ti lófin tí ó bá ti nílànà arí ni wọ́n máa porú nǹkan bẹ̀. bákan náà al-istihza kéèyàn máa fi nǹkan sí yẹ̀yẹ́ òun náà ni at-taqlilu min sha'ni shay'in kéèyàn ó má kàǹkankún kéèyàn má fẹ́nu àbùkù kan tọ́lọ̀ ń pọ́nlé kéèyàn fẹ́nu àbùkù kan yóò bó tún sọ wípé èyí tí ń bọ̀ lókè tí ò délẹ̀ ní jẹ́ in tó já lókè tó há sáàrin ọ̀nà tí ò délẹ̀ ò ní jẹ́ láti lè fi ẹnu àbùkù kan yóò bó tún sọ wípé àfà jóná ẹ̀bẹ̀rẹ̀ rògbà ó pẹ̀rẹ̀ sí sọ pé babaláwo jóná tó sì jẹ́ pé àfà ní ó jóná tí ẹ̀bẹ̀rẹ̀ èròǹgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmá fi sha'iratun min sha'airillah àwọn nǹkan ọ̀wọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run kíyàn máa fi nǹkan yẹn ṣe yẹ̀yẹ́ nítorí ká máa sọ ilé ní pé èyàn lè mọ́ láníyàn rẹ̀ ṣùgbọ́n ó ti wọnú èdè wa tí a bá ti ń sọ Yorùbá kíyàn máa kíyèsára ọ̀pọ̀lọpọ̀ ìfi ọwọ́ yẹpẹrẹ ìfi òfin Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ó wọ́pọ̀ nínú àwọn àsàmọ̀ ọ̀rọ̀ nínú èdè Yorùbá. àwọn tá bá jẹ́ mùsùlùmí tí a bá mọ pàtàkì òfin Ọlọ́run ẹ jẹ́ ká máa kíyèsára nínú ọ̀rọ̀ tí Yorùbá tún máa ń sọ ń gbà míì wọ́n ní bí Muhammad ọba lọ bókè àbí bóò náà ti máa ń sọ bókè ọba wá bá Muhammad lọ bá òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀ pọ̀ gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run kì í fi báyẹn ṣeré o Ọlọ́run kì í fi báyẹn ṣeré o ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní innal abda la yatakallam bil kalima la yulki bi abala yahwi biha fi nari jahannama yawm al-qiyamah aw kama qala rasul òjíṣẹ́ Ọlọ́run ọba ní ọmọ nìyàn ó sọ ọ̀rọ̀ míì jáde lẹ́nu báyìí kò ní kùnlá òun ò ní kí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́nu yẹn ọ̀rọ̀ yẹn wà lọ sí kòńgẹ́ ìbínú Ọlọ́run ọ̀rọ̀ nìkan ní ó gbé wọná yawm al-qiyamah. àwọn mùnáfìkì wọ́n sọ̀rọ̀ bẹ́ sánàbí sallallahu alaihi wasallam wọ́n lánàbí fẹ́ràn oúnjẹ pọ̀ wọ́n ní kódà ọkàn máa halẹ̀ ní bógun bá dójú ẹ̀ yọ́sà bá ti sọ̀rọ̀ yẹn ọ̀kan náà àwọn sàhábà ó gbọ́rọ̀ ọwá ní owó lọ sọ ànàbí kó lọ sọ ẹmọ ohun mùnáfìkì tó kí wọ́n ti láàrin ẹ̀kú táwọn bá ti dé níwájú ànàbí táwọn bá ti fọlọ́run búra ànàbí ọgbà àwọn gbọ́ Abdullahi ibn Ubay ibn Salul gbàtán wá déwájú ànábì ẹni pé ó sọ báyìí nípa yín ànábì ní gbọ́ ó ní wallahi mi sọ bẹ́ẹ̀ wallahi tallahi mi sọ bẹ́ẹ̀ ànábì ní kò sọ náà sàbí ẹni wallahi ò sọ ó ní wallahi ò sọ bí ṣe ń sọ wallahi kó wọ́n sọ yẹn tánàbì ń sọ pé kò sọ náà nù ní wá ń ṣẹ́jú sí ní mú sí pé sọ́tà ànábì ní kò sọ wallahi ò sọ ó ní wallahi ànábì kò tí wọ́n sọ Ọlọ́run wá sọ àyà kalẹ̀ Ọlọ́run wala in sa'altahum la yaqulunna innama kunna nakhudu wa nal'ab qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kaffartum ba'da imanikum. Ọlọ́run ní ìrẹ́ ànábì mọ́ dá wọn lóhùn bẹ́ẹ̀ bá bí lérè ní ìsìn wọn ò sọ ọ̀tọ̀ ní tó eré lòun kàn ṣe ń tó wọn ò gbá lérò Ọlọ́run bá ní ẹbí lérè èwo ló ṣe é fi ṣeré sọ́lọ́run ló ṣe é fi ṣawẹ́wà ní àbí àyà Qur'an abójíṣẹ́ Ọlọ́run gan lọ́wọ́ ayẹpẹrẹ lọ́dọ̀ rẹ débi pé ń bọ̀ fẹ́ fi ọ̀rọ̀ ṣàwàdà tó fẹ́ ku ẹ̀fẹ̀ ànábì ló wá fi ń ku ẹ̀fẹ̀ Ọlọ́run ní má gba àwíjàre wọn o wàláì má gbà ó qad kaffartum ba'da imanikum kèfèrí ní ẹkàn pẹ̀lú ayé mọ̀ mẹ́rin láwọn àfọ́ àfijẹ́ kó yíwa pé nínú tó lè sọ̀yàn di kèfèrí kíyàn máa fi Ọlọ́run òjíṣẹ́ rẹ̀ àbáwọn nǹkan yìí nínú ẹ̀sìn kíyàn máa fi ṣe kíni o kíyàn máa fi ṣeré kọ́ máa fi ṣàwẹ́wà àpèjúwe bẹ́ẹ̀ pọ̀ nínú èdè Yorùbá
ẹ̀rọ àwọn mìíràn náà àwọn àfáà tán bá dòde tó wó bá ń jábọ́ báyìí lóde làákàyà àfáà mi ó fò lọ kò ní máa ti ń sọ mọ́ ó lè ní ọlọ́run ọba àgbàlagbì ṣé àgbàlagbì yóò àánú kọ ọlọ́run ọba àgbàlagbì ọba àhà ọba ahò ọba òhò ọba jàjá gẹ́nìkan alábòsí lọ́lọ́run inna lillahi wa inna ilaihi raji'un alábòsí lọ́lọ́run kò sí lè mọ́jà alábòsí ó ṣe fábúrò lówó tẹ́gbọ́n ẹ̀sẹ̀ ńlá búrò kò tó jẹun lọ́dọ̀ tòun o alábòsí lọ́lọ́run sẹ́rà àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó tóbi ní ọlọ́run bá sọ́nà hadith qudusi wa inni haramtu dhulma ala nafsi faja'altuhu baynakum muharraman fala tazalamu wa ma rabbuka bizallamin lil abid ọlọ́run ló yà rẹ̀ kó wọ́n ìṣàlábòsí ìdíyàn tó jẹ́ pé ta fẹ́ mú jáde ń bí ẹ jẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa sísàkání ọlọ́run ọ̀rọ̀ mí ń bọ tó kíyèsí tó sọ ọlọ́run nìkan kọlẹ̀ sọ ọmọ kó òkàkún ò ní túbá òkàkún níjọ̀gbó dàlùkìyàmọ̀ ó fi hàn báyìí sọ́wà ló sọ níwájú ọlọ́run ẹ jẹ́ ká kíyèsí ní tí ó máa jáde lẹ́nu wa ọlọ́run wá jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn aláìgbàgbọ́ táwọn òtí ẹ̀nà ní ọlọ́run táwọn mọ́ ń fẹ̀sìn ọlọ́run sáwàdà tó mọ́ ń fẹ̀sìn ọlọ́run sáwẹ́wà ọlọ́run ní ká má bá wọn ṣe ìtumọ̀ rẹ̀ ni wípé ṣé rí ẹni tó bá jẹ́ ní ìbínú ọlọ́run tọ́lọ́run bínú sí má jókòó sí o má dúró níbi tẹ́ni ẹ bá ń dúró sí torí pé tí ìbínú ọlọ́run bá sọ̀kalẹ̀ ìwọ náà fara gbá mẹ́rin anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi rìnrìn àjò látàwọn sàhábà wọ́n wá débi tọ́lọ́run ti pa ìjọ ànábì Sọ́ọ́lẹ̀ tọ́lọ́run ti pa wọ́n rẹ́ ìrìn àjò ó ti wá rẹra wọ́n fẹ́ sinmi wọ́n wá jókòó ànábì ní ọyọ́yọ́yá ẹmọ́dùn ọyá ẹ̀rìn wájú kẹlọ̀dún wájú nítorí pé bí Ọlọ́run ti pa àwọn ìjọ ànábì Sọ́ọ́lẹ̀ rẹ̀ ẹmọ́dùn bẹ́ ṣòyán túmọ̀ sí wípé tó bá rí ẹnìkan tí ń fi ọ̀rọ̀ Ọlọ́run sáwẹ́wà ẹwà ń jókòó kan tó sì lè dá lákẹ́ ìwọ dìde kúrò mẹ́ wọ́n ṣe kí ni ó dìde kúrò mẹ́ ó lè mọ́ ọ̀rọ̀ pé iná sọ kalẹ̀ láti sánmọ̀ lé wọn lórí ìwọ lórí o ìbínú Ọlọ́run sọ kalẹ̀ wọn lórí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ẹgbẹ́ wọn sí pé níbẹ̀ gbogbo ẹni tó bá wà ń bẹ̀ náà òun náà mọ̀ faragbà so ìdí tó kọ́nà lọ́kọ́ fala taq'ud ma'ahum hatta yakhudu fi hadithin ghayr má jókòó pẹ̀lú àwọn èèyàn níbi tán bá ti ń fọ̀rọ̀ Ọlọ́run sáwẹ́wà níbi tán ti ń mutí má jókòó bẹ́ẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní man kana yu'minu billahi wal yawmil akhir fala yajlis ala maq'adin yushrabu alayhi khamrun jíṣẹ́ Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ àtijọ́ kẹyìn pínrín rẹ̀ tébù tí wọ́n ti máa ń mutí kò mutí o pé tébù yìí o wọ́n máa ń mutí lórí ẹ̀ kó má jókòó lórí tébù nítorí pé tébù yẹn ń bẹ lábẹ́ lánàá Ọlọ́run kó má jókòó bẹ̀ bó wá ní wọ́n tó pé klọ́ọ̀bù ọ sọ pé ọlọ jókòó bẹ̀ pé ìwé mutí mọ́tì ni wọ́n mú pé ó jókòó láàrin wọn náà ìbínú Ọlọ́run ọba yóò máa sọ̀kalẹ̀ wọn náà gẹ́gbó jẹ́ pé téèyàn bá jókòó níbi náà tí ń ṣèrántí Ọlọ́run àánú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run náà yóò máa báyàn bẹ̀ so ní Ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi kì wá nílò nínú àyàtà àtúlánà wípé irú àwọn bẹ́ẹ̀ tó ń fẹ̀sìn Ọlọ́run ọba ṣeré tàbí ń sàwẹ́wà ẹ má mú wọn ní ọ̀rẹ́ kòríkòsọ ẹ má mú wọn ní ọ̀rẹ́ kòríkòsọ mùnásábà tó wá ń bẹ ní àárín ayẹ ilé ìta kàtì ìtafẹ́ kalẹ̀ ní o náà ni wípé nínú ọ̀nà tí àwọn èèyàn fi máa ń fi ara níyàn oníkan máa fi hàn sí ẹ̀yẹ in tó tóbi lẹ́mìí èèyàn káyé máa fẹnu àbùkù kan ìfẹ́ ara níní tó tóbi ni ala sabilil mithal òbí rẹ̀ èèyàn pàtàkì ni wọ́n jẹ́ lójú rẹ̀ ẹnìkan bẹ̀rẹ̀ sí láàlè wọn ń sọ̀rọ̀ sí wọn lọ́nà àìtọ́ ó rí wípé tó bá pẹ́ ní ẹni tó lè fún lésìn ni bí iná ní nǹkan ẹni ọmọ ẹjẹ́ ní ọkàn rẹ̀ ìnira tó tóbi ní kọ ọmọ gbọ́rọ̀ ẹ̀ àfikòkò mẹ́ tó bá lè fún onítọ̀ lésìn
àwọn òbí tó bí wa nìyẹn ká tó wá sọ pé Ọlọ́run tó dá wa kẹ́nìkan mọ̀ fi ẹnu àbùkù kan Allah yóò bó sì tó sọ wípé kí ni Ọlọ́run ò sí gbé ìjà ẹwú Yorùbá bẹ́ẹ̀nìkan bá sọ̀rọ̀ àìdá sọ́lọ̀ tó bá sọ̀rọ̀ àìdá sanna Muhammad sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ àìdá sẹ́sìn tó wá ń sọ pé ó sì lè mọ́ gbá ànábì àwọn èèyàn ńlá ìsàwúsá Haúsá náà wọ́n jàjà rẹ̀ nílàkà ìbáhùn Ọlọ́run ṣe gbé ìjà ni Yorùbá ní pé kán máa bú Ọlọ́run ṣe gbé ìjà ṣùgbọ́n o bẹ́yàn bá bú president yóò jẹ́ rẹ̀ èso abẹ́kọ̀ bẹ́nìkan bá bọ́ta lónìí tó ní èmi ni president Federal Republic of Nigeria tó lórí rédíò tó sọ ó lórí tẹlifíṣàn tó sọ pẹ̀lú ògo Ọlọ́run kò ní súnlẹ̀ rẹ̀ jọ náà ṣùgbọ́n tọ́tọ́ mọ̀ ènìyàn bá ní tó bá ní èmi ni Allah èmi lọ́lọ́run kò sí nǹkan kàjọ ṣẹlẹ̀ àìbáwọn yẹn kúrò àwọn lọ́lọ́run ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìmọ̀ fi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ṣàwẹ́wà a ò gbúdọ̀ fìdígbòdí a gbúdọ̀ múrò àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ ayé ayàtà wá fẹ́ kà yìí tó tẹ̀lé yìí ó jẹ́ ká mọ̀ wípé ìfi ara níní oníkéèyàn lọ́dọ̀ àwọn olùbẹ̀rù Ọlọ́run ara ò mọ̀ ní wọ́n tíyàn bá ń fi ẹnu àbùkù kan ọ̀rọ̀ Ọlọ́run bíyàn bá ń fi ẹ̀sìn Ọlọ́run ṣàwẹ́wà ìnira ni ó mọ̀ jẹ́ lára èèyàn lọ́dọ̀ àwọn wo al-mu'minun tó bá wá ń fi ẹnu àbùkù kan ẹ̀sìn Allah tó ń fi ẹnu àbùkù kan Ọlọ́run tó ń fi ẹnu àbùkù kan súnnà ní Muhammad sallallahu alayhi wa sallam tó ń fi ẹnu àbùkù kan ìmúra àwọn obìnrin Islam tínú rẹ̀ wá tó ń dùn ní tó dájú ní pé munafiki ni ọ laysa fi qalbika mithqalu habbatin min iman aw min al-iman kò sí òǹdíwọ̀n ọmọ náà gún báyìí nípa imani kò sí lọ́kàn mútọ̀ bọ́ọ̀ bá tí ẹ lè sọ̀rọ̀ ọkàn rẹ̀ ò gbọ́dọ̀ yọ sí nǹkan náà Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn ya ahlal kitab ẹ̀yin tàà fún tírà ẹ̀yin al-yahud àti nasara hal tankimuna minna hal tankimuna minna hal istifamu yẹ ìtumọ̀ rẹ̀ pé kí ló dé èé ṣe hal tankimuna minna ìtumọ̀ rẹ̀ pé èé ṣe tẹ́ ń fara ni wá látara wípé ẹsọ ẹ̀sìn wa di tẹ́ẹ̀tì mọ́ yọ àléébù gbogbo nǹkan tó jẹ́ ẹ̀yìn àpọ́nlé fún Islam ẹ̀sì tọ́ọ̀nù ẹ̀ sábùkù àwọn obìnrin wó bú ara wọn ẹ̀mọ̀nà sórí èmẹ́yìn yìí ni tẹwà dí gbogbo ẹ̀kùkùkùkù ẹ̀sì yìí lágbára jàmá làákàyè tó lálàáfíà nínú ẹni tó bọ́ra rẹ̀ lẹ́wọ́ tí ń rìn àtẹni tó bọ́ ara èwo ló bá làákàyè in tó jẹ́ iyì àpọ́nlé fún Islam àwọn ọ̀tá Islam wọn a sì pa lójúdà wọn a sọ́dábù lójú àwọn ẹ̀ láàfin máa ń sọ fún wa wípé bí èèyàn bá lọ ra ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ sí mọ́ tí wọ́n wá bò kó nú ewé tán fi léèyàn lọ́wọ́ séèyàn ó gbà kó lè tètè ṣe é jẹ ẹjá bù ewé kò lára kan fi léèyàn lọ rárá èyí tí ń bẹnu ewé ò ní ẹ̀fún bó láṣe máa bó ewé lára èèyàn táwà sọ pé ní yìí gbogbo nǹkan tá a bá ti bò ó náà ló níyì béèyàn lọ ra kàjọ mọ́ wọ́n fi sínú ibì kan fún yàn yóò níyì lójú làákàyè gan ti sọ fún wa pé àwọn obìnrin tán bora wọn àwọn ni wọ́n níyì ni wọ́n lápọ̀nlé jù àwọn tó síra wọn lẹ̀ àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ọ̀tá ẹni ìpòdù ọ̀yà gbogbo nǹkan tó jẹ́ nǹkan yìí nínú Islam yẹn ẹ̀yẹ mọ́ wa hàn tó fi máa sọ Ọlọ́run Ọba ní ya ahli kúl rẹ̀ Ànábì sọ fún wọn ya ahlal kitab ẹ̀yin tàà fún tírà ẹ̀yin Yahudi àti Nasara hal tankimuna minna èéṣe tẹ́ fi ń fẹnu àbùkù kan ẹ̀sìn wa èéṣe tẹ́ ń fara ni wá pẹ̀lú tọ́lọ̀ ń pè ní iyì fún wa tẹ́ sì ń fẹnu àbùkù sọ ẹwà dúró tí wọ́n sọ nípa arúgbọ̀n
kòrùngbọ̀n ẹnu bí ẹran bí darúgbó ọ̀sán gan nígbà àwọn ọmọ yahoo yahoo bẹ̀rẹ̀ sí darúgbọ̀n sí nìsín tí ẹgbọ́ kẹrìnà kan sọ àǹkà lórí ẹ̀ kódà àwọn ọ̀sọ̀ pé àwọn mature guides ni àwọn ìtorí wọn pé àwọn boys tán nẹ́rùn gbọ́n ṣùgbọ́n tẹ́ bá ti fẹnu ẹ̀sìn sọ yóò dàbù àwọn ọ̀dọ́ tó ń wọ aṣọ kan ní ìsìn yìí ojúgun báyìí ní ṣòkò tó ń dé bí mọ́kọ̀ tá ń pè ní ìsìn bí ibùbá báyìí ní wọ́n ràn báyìí wọ́n tún la ọwọ́ rẹ̀ bí ṣòkòtò rẹ̀ ojúgun báyìí oníṣòkòtò wọlé gbogbo ayé bá tún bà wọ́n wọ̀ ṣùgbọ́n tẹ́tẹ́ bá sọ pé ti súnnà wọ́n fà bùkà wọ́n sọ fáwọn èèyàn wípé ẹ lọ kíyèsí o ẹ̀há ìdún padà bọ̀ wá di fashion o tí gbogbo obìnrin bá tún ní àwọn fẹ́mọ̀ ẹ̀há ṣùgbọ́n yìí ò ní jẹ́ tọ́lọ́run mọ́ wọ́n máa lò ní kọ́ọ̀bù wọ́n máa bojú ṣùgbọ́n èṣù ni ó design yẹn fún wọn o èṣù ni ó bá wọn sí yẹn ẹ̀ sì gbogbo yẹn ó dà gọ́ọ̀rọ̀gọ̀ lọ sí ìdìrẹ̀ ṣùgbọ́n ìtọ́ bá ti jẹ́ tọ́lọ́run tẹ́ ń ṣe yẹn wọ́n fa bùkù kan kọ́ bá lè sùn yín sí ọlọ́run bá ní ìrẹ́ ànábì sọ fún altenki mú na mi èyí ṣe tẹ́ fi ń fi ẹnu àbùkù kan ẹ̀sìn wa kí ni nǹkan tá a ṣe tá a fi lẹ́tọ̀ sí kẹfà àbùkù kan wá illa an amanna billah gbogbo tẹ́ ẹ̀rí ká ń tẹ́ à ń ṣe yẹn ìgbàgbọ́ nínú ọlọ́run ló mú wa ṣe wa ma unzila ilayna wa ma unzila min qabl gbogbo tẹ́ ẹ̀rí ká ń ṣe yẹn tẹ́ bá wọnú ìwé tọ́lọ̀ fi ránṣẹ́ sí wa ẹ̀bà ń bẹ̀ àsìfẹ́ ní wa ma unzila min qabl in tí ń bẹ lọ́wọ́ yín náà ìwé tọ́lọ̀ fi ránṣẹ́ sáájú yín ẹ̀yin náà lọ́wọ́ náà ẹ̀bà ń tàn sí yẹn bẹ̀ ó dá mi lójú pé kò sí nínú báíbù pé tóbìnrin bá fẹ́ jáde kó sí orí rẹ̀ lẹ̀ kò sí bẹ̀ kò sí nínú báíbù pé tóbìnrin bá fẹ́ jáde kó wọ micro mini skirt tídì rẹ̀ wà sílẹ̀ kò sí bẹ̀ kódà wọ́n yí wọn ò lè fìyàn ẹbẹ̀ kò lè wà ń bẹ̀ kí ló wá dé ńgbà táwà wá ní àfẹ́ sídi wálẹ̀ tẹ́yìn sì sọ pé ẹ̀tẹ̀lé tí ń bẹ lọ́wọ́ yín tá lè ọyẹ ká fàbùkù kàn tá ló yẹ ká fi sí ẹ̀yẹ́ náà méjèèjì ẹwà àtìgbà tọ́lọ́run ti sọ ọ̀rọ̀ Ọlọ́run nílẹ̀ Ànábì sọ fún wọn kí lẹ fẹ́ fi wá sí ẹ̀yẹ́ fún ṣé lórí pé a tẹ̀lé Ọlọ́run a nígbàgbọ́ nínú Ọlọ́run a sì nígbàgbọ́ nínú ìwé tọ́lọ́run fún ránṣẹ́ sí wa ìtọ́ bẹnu à ń lò a sì tún ní tá ń lò yìí in tí ń bẹ lọ́wọ́ ti yí náà ẹlọ́wọ́ o ń bẹ̀m̀bẹ̀ èmi ò rí bí tí wọ́n ti ya àwòrán ìyá Jésù Maria pẹ̀lẹ̀ pò gangan kọ́ ni o ṣùgbọ́n ẹjá sọ wípé àwòrán rẹ̀ tí wọ́n yà wọn èmi ò rí bí tó ti wọ mínísíkẹ̀tì ní gbogbo àwọn àwòrán rẹ̀ tẹ́mi máa rí o abẹ́ rí ara yóò borí bí wọ́n ṣe àwòrán rẹ̀ nù gáhùn tí ó sì lò ẹ̀nù lẹ́sẹ̀ rẹ̀ yóò balẹ̀ dẹ́dẹ́dẹ́ bẹ́ẹ̀ sí rí nìyẹn yóò dá nǹkan borí níbẹ̀ àwòrán rẹ̀ ní ohun gẹ́gẹ́ kọ́ àwòrán rẹ̀ ní èmi ò sì rí bí tí wọ́n ti ya àwòrán Jésù tí ò nínú gbàrí ní òrùpẹ́ kéèsì gbogbo àwòrán Jésù kìí ṣe sáníyẹ o wọ́n ń pè ẹnìkan ní Jeffrey Hunter òun ló áktì fíìmù Jesus of Nazareth fíìmù yẹn ó ní àwòrán ọkùnrin yẹn ó ní wọ́n gbé káwà àgbí bó náà ní síbẹ̀síbẹ̀ wọn ò ní gbáwòrán yẹn àfi kó nírun gbà ẹ̀yin náà lò yẹn káti ẹ̀mí ti wá ẹ̀lò èyí tí ń bẹ lọ́dọ̀ ẹ̀lò lẹ́fì mọ̀ wípé aláìní kan ṣe gbá ó ní wọ́n nígbàtí obìnrin tó jẹ́ pásítọ̀ lórí pẹpẹ mínísíkẹ̀tì lọ́wọ́ táwọn èèyàn wá kúnlẹ̀ sábẹ́ rẹ̀ òun wà lókè mínísíkẹ̀tì tọ́wọ̀ fẹ́ bá gbójú òkè mọ̀rí pátẹ́ tó wá dúó lé lórí tó ní gbàdúrà tí wà ń gbójú òkè wá inna lillahi wa inna ilayhi raji'un ta ló ń ṣe ta ní sẹ́sì sólè tó tí ká máa tẹnu mẹ́lẹ̀ ní wípé táwọn èèyàn bá ń tẹnu mọ́ nǹkan funfun tán bá ní dúdú ni tó bá pẹ́ yọjọ dúdú lójú èèyàn àwùjọ táwa wà yìí àwùjọ táwọn èèyàn tí wọ́n pe irọ́ lódòdó ní tí wọ́n mọ̀ tẹnu mọ́ tí wọ́n sì mọ̀ pa lọ́dá ṣùgbọ́n tí a bá wo ọ̀rọ̀ lóyìn yóò mọ̀ pé àpótí wulẹ̀ kí irọ́ náà nírọ́ ọmọ jẹ́ òdodo ní òdodo ọmọ jẹ́ lọ́wọ́ bá fi sọ pé ìrẹ́ Ànábì sọ fún wọn pé kí lẹ fẹ́ máa fi wá sí ẹ̀yẹ sí lérí pàwà ń ṣe tọ́lọ̀
lórí pa nígbàgbọ́ nínú Ọlọ́run à ń tẹ̀lé ntọ́lọ́run fi ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ sì ni ìgbàgbọ́ wa yìí náà a tún nígbàgbọ́ wa ma unzila min qabl èyí tí Ọlọ́run fi ránṣẹ́ ṣáájú Al-Qur'an gan gbogbo tá à ń ṣe yìí náà ẹ lọ́wọ́ bẹ̀ ẹ bá ń bẹ̀ a nígbàgbọ́ sí wa anna aktharakum fasiqun ó dájú wípé ọgọ́rọ̀ ẹ̀yin Yahudi àti Nasara aláìníkànṣe nìyí al-fasiqun al-kharijuna an ta'atillah àwọn tó ṣe wípé tọ́lọ́ ń dúró lọ́tọ̀ ibi tí wọ́n dúró sí ọ̀tọ̀ ni o Ọlọ́run bá fi eléyìí ó fi ròyìn wọn nítorí àsìkò àtàwọn ètò mìta ní àyà kan iná ni a ti dúró ẹ jẹ́ ká lọ mọ̀ wípé man tashabbaha bi qawmin fa huwa minhum ẹni tí ó bá mọ̀nà ní máa béèrè ọ̀nà nínú àwọn àsàtàwọn yẹn sì máa ń dá ní pé àwọn mùsùlùmí akàn jókòó tẹ́tẹ́rẹ́ ní àwọn Yahudi ti lọ àwọn Nasara ti lọ àwọn Bani Israel ti lọ kán máa lọ síbi tó ń kálukú ń lọ sí bọ́tọ̀tọ̀ ní èyí ọ̀rọ̀ èyí èjì èmi tó nípa nínú àwọn mùsùlùmí wa náà táwọn náà máa sọ bẹ́ẹ̀ akàn jókòó tẹ́tẹ́rẹ́ jókòó tẹ́tẹ́rẹ́ àwọn Yahudi ti lọ àwọn Nasara ti lọ ní gbogbo yunifásitì yìí professor mélòó la ní the field of medicine wọ́n ti lọ ká máa lọ ọ̀nà pàwápọ̀ ibi tó ń kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní professor mùsùlùmí kan tẹ́sì yé tí súnà yé ẹyọ kan ọlọ́lá ó tóbi ju ẹgbẹ̀rún professor kèfèrí lọ eré ká pọ̀ tó wọn kọ́lọ́ yẹ ká sà ṣùgbọ́n bó ṣe ẹyọkan là ní wallahi kò yanjú ẹni tọ́lọ́run rán sí gbogbo ayé àná Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe èèyàn méjì èèyàn kan ní èèyàn méjì kọ́ ní jẹ́ Abubakar èèyàn méjì kọ́ ní jẹ́ Umar èèyàn méjì kọ́ ní jẹ́ Ibn Taymiyyah ẹnìkan ṣoṣo náà ẹ wo erípa wọn láyé báwa mùsùlùmí ṣe gbọ́dọ̀ máa ronú nìyẹn torí pé nǹkan yẹn máa tíyàn lójú tí mùsùlùmí bá ń sọ̀rọ̀ tẹ́mi bá wà ní gáàdì mi dáyàn bá ń sọ bẹ́ẹ̀ akínníkan àkàjókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀yẹ ti lọ ẹ̀yẹ ti sọ ká máa lọ ibi tó ń kálukú ń lọ ayàtọ̀ ẹnìkan nínú tiwa tó bá yanjú ó ju ẹgbẹ̀rún tí wọ́n lọ eré báwo ó ṣe yanjú pẹ̀lú ẹ̀sìn ní ká máa sá ká mọ́ sáré wípé a fẹ́ pọ̀ nítorí pé tí ò fi lè jẹ́ káwọ́ pọ̀ bíi ti wọn ó pọ̀ tó di àwa in tí wọ́n ń ṣe àwọ̀ ò ní lè ṣe in tí wọ́n ń ṣe àwọ̀ ò ní lè ṣe a consultant tó jóbìnrin kó tó di parí residency yẹn kò sílé ọkọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ consultant míì tẹ́ bá rí wọn lóbìnrin àwọn olọ́kọ̀ ọmọ kan àbọ̀ ló sì rí ọmọ kan ajá sí àbọ̀ rẹ̀ onìkan ní dágbé bet ṣe consultant sáwọn tàbí jọnu so ló jẹ́ kẹ́tẹ̀ bá ń sọ̀rọ̀ nǹkan méjì tí ò jọra wọn ẹ má fi wọn wéra wọn alkiyama làwọn wà ayé làwọn wà ṣùgbọ́n àwọn nǹkan ìyẹn já máa kíyèsí pípọ̀ kọ́ ni àṣeyọrí bọ́n ṣe pọ̀ tó náà wọn ò ṣàṣeyọrí tọ́wà mùsùlùmí láyé gan wọn ò ṣàṣeyọrí tó wà bó ti wulẹ̀ kọ́mọ̀ àbí Allah subhanahu wa ta'ala kọ́mọ́jẹ́ ìṣàánú wa èyí tí mo fẹ́ sọ ẹ̀mí lọ́kùnrin jáde síta gbangba ṣùgbọ́n yóò jáde lórí bí nígbà tí a wọ àdúgbò yìí chọ́ọ̀chì tí mo bá ládùúgbò yìí tí ń bá ní kí n kà yóò lé 10 ládùúgbò yìí ìgbà fẹ́ kọ́ mọ́síjìdì yìí àwọn kànga àdúgbò à ń pọn mí bẹ̀ àti gbẹ̀bọ̀ o ní kété tí wọ́n gbọ́ pé mọ́ṣáláṣí la fẹ́ kọ́ wọn ò já pọn mi mọ́ wọn ò já pọn mi àwa gbẹ́ kànga kò tún wá sómi bẹ̀ àwa gbẹ́bọ̀ o nígbà táwa gbẹ́bọ̀ o omi wá ya àwọn náà tún wá ń pọn mi àwọn ọmọ wa gbẹ́ gbà kan pọn mi pé irọ́ ẹni pọn mi lọ́dọ̀ àwọn ní táwa fi ju wọ́n lọ́nu ẹjọ́ ká máa pọ̀n kódà wọ́n tún jà sí pé wọn ò bí ilẹ̀ ti wá níbi ìmáàmù gan kò tó bẹ́ẹ̀ kó ní ká máa pọ̀n mi mo ní bẹ́ẹ̀ ni mi tó bẹ́ẹ̀ ẹ máa pọ̀n lásán lẹ́ rò pé wọ́n pò wá lẹ́nu ire ládùúgbò ni a ṣe sùúrù pẹ̀lú wọn ni
nínú àwọn churches tí mo wá sọ yìí pẹ̀lú ògo Ọlọ́run àti ra méjì nínú ẹ̀ mo sì rí gbogbo ẹnu sọ mi ò gbowó Saudi lórí ẹ̀ o pé Saudi ló wá rà fún mi irọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ mo sì ń sọ fáǹfààní pọ̀rọ̀ débẹ̀ ni èmi èsì ẹni tí màá tún wá gbé sórí social media pé ara church ò tá ni mo rà fún tí mo fẹ́ kó kí mi ẹlòmí ò gbóṣù Saudi ẹ send owó sí wa ṣé Saudi lọ rà fún ni I bought a church now 16 million ni 16 million church àti ilé pastor àti ilé rẹ̀ ti ń gbé pẹ̀lú ògo látọ̀jẹ̀ tí ń bọ̀ láwọn ọmọ kí ó bọ̀ bẹ̀ nísì gbogbo church yẹn wọ́n pè mú bẹ̀ wọ́n máa kírun bẹ̀ bí ní làtà kí máa fẹ́ fàyọ́ bẹ̀ ni wípé òun fún rẹ̀ lọ́wọ́ wá ọwá ni imam ìjọ òkun mọ́ Olúwa sọ fóun pé kóhun ó kúrò ládùúgbò ibi èsè ibi tó ń lè dúró sí mọ́ pé ìmọ́lẹ̀ yìí ó lágbára pé kóhun tètè kúrò ládùúgbò mo ní àfẹ́kẹ́ lọ àfẹ́kẹ́ lọ bá sí dídẹ́ wà ládùúgbò yìí àjọ ó dá bẹ́ẹ̀ àbáwà sẹ́yìn ni èèyàn dáadáa ni ẹ lọ tà fáwọn èèyàn tíyìn kan tó ó lẹ́ni burúkú ni wọ́n ó ń tà fún wa ó dùn mọ́ ọ̀nù ń dáwà náà fẹ́ sí tẹ́lẹ̀ pẹ̀tọ̀ bó wà ní báyìí mo ní ilé yín náà wá ń kọ́ nígbàtẹ́ ti kú lágbó gbogbo ẹ̀ náà ní òkè ẹta gbogbo ẹ̀ òun ta gbogbo ẹ̀ lẹ́nà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọmọ ìjọ ò fi gbogbo ara wá mọ́ bí tàtẹ̀yìnwá mọ́lókè múra ẹgbẹ́ tẹ́ bá dẹ̀ tún ṣe bí àwọn crusade tẹ́ tún ṣe ìṣòro dáadáa wọ́n tún lè wá ní wọn ò wá mọ́ mọ́nítọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ara alhamdulillah owó rẹ̀ ti pé ó tún wá ń bẹ̀bẹ̀ ní ìsìnkú ká fún un ní ẹgbẹ́ ibi tó ń fẹ́ kọ́ sí kò tí ì parí mú ní àáṣẹ sùúrù wọn ọ́sàkó ń bẹ̀ ó kò ń bẹ̀ o gbogbo dáa fún ọ nísìn láàrin èní ìsíjọ Monday yìí ó gbúdọ̀ ṣe kíní ó gbúdọ̀ kúrò ń bẹ̀ ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àwa mùsùlùmí là ń láṣeyọrí mélòó ni gbogbo wa ń bí jàmá pẹ̀lú nǹkan àti wọn mélòó ni jàmá ń bí pẹ̀lú owó tí ń bẹ lọ́wọ́ tí wọn bankers every tí wọ́n kọ́ àdúgbò èló ni jàmá ọmọ kí ó tà ń dúró síbí ṣùgbọ́n ẹ lọ mọ̀ pàṣẹ yọrí ọwọ́ Ọlọ́run ló wà gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ kiri wọ́n ti lọ ká máa lọ ibi tó ń kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní wọ́n ti láṣeyọrí wọn ò láṣeyọrí kankan jù wá lọ níbo wọn ò ní àṣeyọrí kankan tó wà bèlè tàbí pé wọn ní jù wá lọ so látara àdélé kó ní kálukú ó ṣe ẹ̀sìn Allah ká sì gbà pé àṣeyọrí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun ló wà eléyìí lẹ́lẹ́ẹ̀kejì tàkọ́kọ́ Ọlọ́run ṣe ó fi àmì rẹ̀ kan hàn nígbàtà débi òjò kan rọ̀ òjò yẹn bù àyà ọ̀pọ̀lọpọ̀ lé lòjò yẹn sípànù ẹ̀ ṣùgbọ́n kò tọ́ sí mọ́sásí ó sípànù ó gba ọ̀pọ̀lọpọ̀ gẹ́jẹ́ chọ́ọ̀chì wọn òjò ó sípànù ó tún wá wò kódà ẹ̀mí kan lọ ìgbà tó dé ọ̀sẹ̀ kejì ẹni tó yẹ pásọ̀ ọ̀bẹ̀ wá bá mi pé ọ̀gá àwọn pátápátá ní headquarter wọn láwọn fẹ́ wá rí mi àmọ́ ò pé ṣé mi mọ rán ara sí i bó ti wá dé wálé wá rí mi ó ní àfà èèyàn Olúwa ní mo ní kí ni sáìn tó rí nítorí sọ pé èèyàn Ọlọ́run ó ní Olúwa sọ fóun pé chọ́ọ̀chì yẹn àti ilẹ̀ rẹ̀ káwọn ọ̀tà fún mi pé káwọn dẹ̀ kúrò wípé àsìjẹ́ iṣẹ́ làwọn fi wà ń bẹ̀ yẹn kì í ṣe ibi tí Olúwa fẹ́ káwọn ó dúró sí kọ̀ọ̀rán wọn ń bè pé gbá mo ti wà ń bí o pé kọ̀ọ̀rán wọn ní káwọn ó dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ kájọjọ pọ̀ kájọjọ wà bí iṣẹ́ Olúwa náà ni là ń ṣe ọ̀sán ni mo rà èmi ò wá tí ìlówó ńlẹ̀ sí pé ìgbà ń bá tó rí kí n fa àwọn ń lọ
yukhribuna buyutahum wa aydil mu'minin fa'tabiru èyàn la fi kọ́ hostel àwọn ọmọ táwọn ọmọ ń gbé so wákàtà so ìdí nìyẹn tó fi jẹ́ pé tọ́lọ́run yẹn ní ká dúó tì àfi táníyàn rẹ̀ ò bá dá pẹ̀lú Ọlọ́run lókù má wọ̀ tún má wò sí kèfèrí kiri yóò tán ṣe náà ti sún wọn ìdáhùn pásọ̀ wọn fojú wọn rí kí ṣe kéèké so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí Islam tọ́lọ́run ṣe fún wa yìí Ọlọ́run má jẹ́ kí ara padà sí aburú ìwọ tó bá fẹ́ kí Islam yẹn kẹ́mi rẹ̀ ó gùn nínú ilé rẹ̀ jọ́mọ rẹ̀ ó kéwú àwa mùsùlùmí náà ti ń so ẹ̀sìn Islam darí àsàlátùjọ Sunday nasfat ń bẹ oríṣiríṣi kìíní kan sansat ń bẹ kọ̀ríbù ń bẹ bàáyìntù ń bẹ ẹlẹ́mí ọ̀nà òun lè má kírun jímà ṣùgbọ́n every Sunday òun èmì ìṣàsàlátù ẹgbọ́rọ̀ tí ó gba àwọn nǹkan ó ń bọ̀ nìyẹn jímọ̀ ó padà parẹ́ lọ́dọ̀ wọn ìrun ó parẹ́ àsàlátù kí ni àsàlátù ọjọ́ jímọ̀ ọjọ́ Sunday fi yàtọ̀ sí church service kò yàtọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ń wọ́sọ fún ẹ̀yìn náà wọ́sọ fún àwọn ọkùnrin wọ́sọ obìnrin wọ́sọ ọkùnrin wọ́n wọ jàlábíà kò sí yàtọ̀ kankan bẹ ẹ lọ ń ṣàdúà ó ní àdúà náà lọ́mọ tí ń church gbogbo ìtàn dálẹ̀ ẹ máa wo ibi tó forí já ẹ̀sìn Islam ká kírun ká kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kan ṣàlàyé kí l'Ọlọ́run wí kí l'Ànábì wí fún aníjòkó ìdíjẹ́ Islam ni ìkọ́ṣe kèfèrí gbogbo ẹni mo fi ń sọ òun ló bí nẹ́sfàtì redeem ní template tí wọ́n wò redeem ò ní template ní Christianity sì ní redeem tẹ́ rí yẹn náà o redeem èé ṣe tọ́lọ́run o àwọn náà business mùsùlùmí oníṣẹ́ o ní kíní wọn níbẹ̀ yẹn o kámẹ́tì ẹ̀kẹ́rùbọ̀ púpọ̀ so látara àdí eléyìí kọ́lọ̀n kọ́ láti obìnrin kó ṣàánú wa kọ́lọ̀n kó dúró tì wá Ọlọ́run ti kẹ́ àwa mùsùlùmí pẹ̀lú kó ṣe wá ní mùsùlùmí ẹ jẹ́ ká mọ rírì ìkẹ́ tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa lẹ́ẹ̀fì rí pé àwọn nẹ́síwáàtì ẹgbù wọn ẹ̀ náà rí pé àwọn náà ti ń blend oníkálukú náà ti ń rí pé àkíní yìí kò bá mú ẹja mọ correct ara wa àwọn tó dàbí ẹni pé súnà yé nu wọn àwọn náà sọ wọn ilé yóò dá o ẹja yọ kó ń bẹ o ilé yóò ya torí pé àlè mọ kọ́ṣe kèfèrí ẹ̀sìn yóò bọ̀ mọ́ wa lọ́wọ́ sókè Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga kọ́mọ́sẹ̀ àrẹ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ eléyìí tí a tún fẹ́ ṣe léni kọ́lọ́run bá kọ́ bá fa àlùbáríkà sí o ọba tó ṣe tàná nírọ̀rùn fún wa tèní yìí náà Ọlọ́run tó kó dá sí rọrùn ju bá a ṣe rò lọ gbogbo àwọn tí ó wà látọ̀nà tó jìn Ọlọ́run kó bá a sọ ilé àtọ̀ láfíà kó tún bá a sọ àparọ̀ láyà àtọ̀ láfíà gbogbo àwọn tó wà bá náà Ọlọ́run mọ́ dídá bó ṣe wá o ojúmọ́ tèní kó ṣe lójúmọ́ dùnú fún wa gbogbo ń táàrí táà ṣe tínú ó fi dùn léni táà fi rí tọ́lọ́run ṣe tọ́lọ́run fi yọ́nú sí wa Ọlọ́run jẹ́ rọrùn fún wa èyí táàrí tínú ó fi bàjẹ́ táà fi kàn bínú Ọlọ́run kó yà wáyà léni o àti lẹ́yìn nínà birahmati iya arhamar rahimin albaraka tó pọ̀ kó bá fi ṣe ìta fẹ́ ṣe èyí táà ṣe síwájú kó fa albaraka sí èyí táà tún máa ṣe lẹ́yìn ilé Ọlọ́run kó fa albaraka sí wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ká tó dìde ẹ jẹ́ ká gbìyànjú ká tètè dé venue ní aago 10 ká ti wà ńbẹ̀ torí pé ètò yẹn ò ní pẹ́ bẹ̀rẹ̀ èyí tó sì jẹ́ kókó láti ṣe lánàá òun náà ní akídùn nìka so kọ́ máa yọ̀ lẹ́nu pé by the time tó fi dé ètò ti parí so ti yẹ báyìí then kò sí bí a ṣe fẹ́ ṣe èyí